ṣẹ́yìn náà ti gbọ́ ìdí tí Fúnkẹ́ Akíndélé ò fi sí níbi ayẹyẹ ìgbéyàwó Priscilla ọmọ Ìyábọ̀ Òjó. àwọn èèyàn ń bu ẹnu àtẹ́ lu Ẹniọlá Àjàó nítorí aṣọ tó wọ̀ lọ síbi ìgbéyàwó ọmọ Ìyábọ̀ Òjó. wọ́n ní ìmúra rẹ̀ dàbí ti onínàbì. ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí Mèwò Láká sọ lórí ìyàtọ̀ tó wà láàrin bàbá ọmọ Ìyábọ̀ Òjó àti bàbá ọmọ Tọ́pẹ́ Àlàbí. ẹ farabalẹ̀ kẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. àwọn èèyàn ń bu ẹnu àtẹ́ lu Ẹniọlá Àjàó nítorí aṣọ tó wọ̀ lọ síbi ìgbéyàwó ọmọ Ìyábọ̀ Òjó. wọ́n ní ìmúra rẹ̀ dàbí ti onínàbì. ẹnu ti ń kun gbajúgbajà òṣèré ilé wa ní Ẹniọlá Àjàó lọ́wọ́lọ́wọ́ látàrí àrà tó fi aṣọ tó wọ̀ lọ síbi ìgbéyàwó ọmọ Ìyábọ̀ Òjó dá. àwọn èèyàn ní ìmúra rẹ̀ kò jọ ti àwòkọ́ṣe rere láwùjọ nítorí aṣọ tó wọ̀ lọ síbi ìgbéyàwó náà ṣe àfihàn ẹ̀yà ara tó yẹ kó pamọ́ gẹ́gẹ́ bí obìnrin rere àti gbajúmọ̀ tó yẹ kó jẹ́ àwòkọ́ṣe láwùjọ. àwọn kan tẹ̀ ń sọ pé ojú wo ló fẹ́ kí ọmọ rẹ̀ máa fi wo bí ó ṣe múra yẹn tó yẹ kó rántí pé òun ti bí ọmọkùnrin tó ti dàgbà tó ti tójú bọ́. wọ́n ní bí ò bá tiẹ̀ lè bọ̀wọ̀ fún ọkùnrin tó ń fẹ́ lọ́wọ́ báyìí pé ó yẹ kó lè bọ̀wọ̀ fún ara rẹ̀ àti ọmọ rẹ̀ ọkùnrin. ẹ̀yin ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arákùnrin yìí. bí wedding ṣe wá dáa tó tá ń pariwo bí wedding Priscilla ṣe dáa tó tá ń pariwo kinní kan báyìí tí wàá ba Àjàó rẹ̀ jẹ́ apá rẹ̀ ti gùn ju itan lọ bí wedding yẹn ṣe dùn tó táwa kan tó táàgì àṣẹ carnival pé nù tóró yẹ ọmọ yẹn kò dẹ̀ ní yẹ́ ẹlẹ́làgbára Ọlọ́run Ìyábọ̀ Òjó ẹ kùnàwó bó ní nǹkan kan tó yẹ kẹ́ ẹ fi kún ó yẹ kẹ́ ẹ award àwọn attendees yín àwọn tó attend wedding yẹn ó yẹ kẹ́ ẹ fáwọn kan láwọ́ọ̀dù like ó yẹ kẹ́ ẹ ní the best dress of the day and the worst dress of the day ẹni tó tí ó wọ lọ́kàn táwa gbé best dress of the day fún ó ní Mide Funmi Martins. The woman really try for her dress irú dress yẹn òun ni ìyẹn fi máa ń yẹn gàn téèyàn máa pe ọmọ yẹn pé wá wo bẹ́ẹ̀ ni ṣe múra wọn ni àánú ọmọ máa ń rẹ́ni lórí tẹlifíṣàn tí àwọn máa lè wò pé no ẹ jẹ́ wá wò kọ́ ṣe ẹ̀ ṣe rí àǹtí Fathia Balogun náà wọ́n try fún best dress of the day bó ṣe rí àwọn kan ó yẹ ká fún wọn the worst dress of the day ká wá gbé èpè ká tún ṣe wọn sí pé ṣe irú òpònú àwọn Ẹniọlá Àjàó àti ẹ̀mọ̀ bọ́yá ọyàn lòun kó tàbí kò tẹ́ ẹjọ́ yẹn kò tẹ́ gbogbo ẹ̀ kán rà dáadáa Ọlọ́run ìlẹ́jọ́kùn ẹ wo wọ́n pọ̀ Nkechi Blessing ò lè jẹun kò lè jókòó nu mọ́tò kò lè nàró torí pọ́ fẹ́ dírẹ́sì lọ pàtí ṣẹ́ẹ̀tì àwọn kan wà tẹ́ pé ó yẹ ká ẹ fún wọn ní the worst dress of the day káwa mọ́ bẹ̀rẹ̀ sí ní gbé wọn sí pé ẹwọ́ mú bó ṣe ń ráre ní pàtí ẹwọ́ mú ọmú ráre ń jọ yẹn gan o ọmú ṣòfò gan o àgbà kò bá ọmú ń jọ yẹn gan o bọ̀ Mide Funmi Martins ìwọ àti ọkọ ẹ̀ àfíìsì ọwọ́ àárín yóò ní dàrú láéláé Ọlọ́run wo àwọn ọmọ yín fún yín. ṣẹ́yìn náà ti gbọ́ ìdí tí Fúnkẹ́ Akíndélé ò fi sí níbi ayẹyẹ ìgbéyàwó Priscilla ọmọ Ìyábọ̀ Òjó. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń béèrè gbajúgbajà òṣèré ilé wa ní Fúnkẹ́ Akíndélé tó sì ń ṣe wọn ní kàyéfì pé wọn kò rí nínú fídíò kankan tàbí rí àwòrán rẹ̀ níbi ìgbéyàwó tó lárinrin tí gbogbo èèyàn sọ̀rọ̀ nípa lórílẹ̀‐èdè yìí tí àwọn kan sì ti bẹ̀rẹ̀ sí ní sọ wípé kò yẹ kí Fúnkẹ́ Akíndélé má sí níbi ìgbéyàwó ọmọ Ìyábọ̀ Òjó pẹ̀lú ipa tí òun fúnra rẹ̀ fẹnu ara rẹ̀ sọ pé Ìyábọ̀ Òjó kó nínú ìrìn àjò àti gòkè débi tó wà lónìí. wọ́n ní kò bójúmu bí ó ṣe sí níbi ìgbéyàwó náà. àwọn kan tiẹ̀ ń sọ pé nítorí Tóyìn Abraham ní Jennifer gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ rẹ̀ ṣe tún máa ń pè fi yẹra fún ìgbéyàwó náà pé àwọn méjèèjì kì í fẹ́ rí mi ara wọn látàn. ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ o. ohun tó ṣẹlẹ̀ ni pé Fúnkẹ́ ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí. ó wà ní ìlú Dubai ní orílẹ̀‐èdè United Arab Emirates bí a ṣe ń sọ̀rọ̀ báyìí níbi tó ti ń ṣe àmójútó iṣẹ́ rẹ̀ tó máa jáde ní òpin ọdún yìí. ó sì ti ṣe gbogbo ètò yìí kalẹ̀ kó tó di pé wọ́n mú ọjọ́ ìgbéyàwó Priscilla Òjó. àìsínlé rẹ̀ yìí sì ló fà á bí Fúnkẹ́ Akíndélé ò ṣe sí níbi ìgbéyàwó náà. ṣùgbọ́n o òṣèré ilé wa tó jẹ́ ọmọ bíbí ìlú Èkó yìí wà nínú àwọn tó kọ́kọ́ kí ìyá ìyàwó àti ìyàwó fúnra rẹ̀ láàárọ̀ kùtùkùtù ọjọ́ ìgbéyàwó yìí tó sì ṣàdúrà fún wọn pé ayọ̀ wọn yóò dalẹ̀. a sì tún gbọ́ pé ó ti fún ọkọ àti ìyàwó ní ẹ̀bùn tó jọjú dáadáa ó sì tún nawọ́ sí ìyá ìyàwó tó jẹ́ òṣèré ẹgbẹ́ rẹ̀. bẹ́ẹ̀ ló sì tún tibì kan bọ́ síbì kan lórí ayélujára tó ń wo àwọn fídíò ìgbéyàwó yìí lórí ìkànnì àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ tó sì ń fèsì pé òun kábàámọ̀ pé òun kò sí níbi ìgbéyàwó yìí o. ó tiẹ̀ kọ sábẹ́ fídíò Wùmí Toríọlá pé mo mísì ìgbéyàwó yìí gan o ó dùn mí pé mi ò sí nílé. lẹ́yìn ìgbà tí àwọn èèyàn rí ìfèsì Fúnkẹ́ Akíndélé sí àwọn fídíò
fídíò ìgbéyàwó ọmọ Ìyábọ̀ Òjó yìí ní kẹ́kẹ́ pamọ́ àti ọ̀rọ̀ wọn lẹ́nu tó sì paná àhesọ àti awuyewuye tí àwọn èèyàn ń dá kiri lórí ayélujára pé nítorí ẹnìkan ni ò fi wá síbi ìgbéyàwó náà àti pé bí ẹ ò bá gbàgbé Fúnkẹ́ Akíndélé lọ síbi àfihàn fíìmù fún ìgbà àkọ́kọ́ tí Ìyábọ̀ Òjó ṣe fún fíìmù rẹ̀ tí àkọlé rẹ̀ ń jẹ́ Làbákẹ́ Olódodo ní ọjọ́ 23 oṣù kẹta ọdún yìí tí Tóyìn náà sì wà níbẹ̀ tí ó bá lè lọ síbi àfihàn fíìmù tí kò yẹra fún Tóyìn Abraham tí èdè àìyedè kankan ò sì wáyé láàrin wọn níbi àfihàn fíìmù yìí ṣé ibi ìgbéyàwó ló ti wá máa yẹra fún Tóyìn ni. lẹ́yìn náà ti gbọ́ ohun tí Mewolaka sọ lórí ìyàtọ̀ tó wà láàrin bàbá ọmọ Ìyábọ̀ Òjó àti bàbá ọmọ Tọ́pẹ́ Àlàbí. ọmọbìnrin kan tó gbajúmọ̀ lórí ayélujára látàrí pé ó máa ń sọ̀rọ̀ lórí ìgbéyàwó àti ìbágbépọ̀ ọkọ àti ìyàwó ni Ọmọlọ́lá Àjọkẹ́ Fáṣakin tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Mewolaka ti wá sọ̀rọ̀ lórí ìyàtọ̀ tó wà láàrin ọkọ àkọ́kọ́ àti bàbá àwọn ọmọ Ìyábọ̀ Òjó àti bàbá ọmọ Tọ́pẹ́ Àlàbí látàrí bí àwọn èèyàn ṣe ń ṣe àfiwé nǹkan tó ṣẹlẹ̀ níbi ìgbéyàwó ọmọ Tọ́pẹ́ Àlàbí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ayọ̀míkù tó ṣe ìgbéyàwó láìpẹ́ yìí tí bàbá tí ó bí gangan ò sí ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí bàbá ìyàwó tó sì jẹ́ pé ọkọ tí ìyá rẹ̀ wà lọ́ọ̀dẹ̀ rẹ̀ báyìí ló jókòó gẹ́gẹ́ bí bàbá ìyàwó lọ́jọ́ náà ṣùgbọ́n tí bàbá Priscilla Àjọkẹ́ Òjó wà lórí ìjókòó gẹ́gẹ́ bí bàbá ìyàwó lọ́jọ́ ayọ̀ ọmọ rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí sì ń sọ pé Ìyábọ̀ Òjó hùwà onígbàgbọ́ àti ajíhìnrere ju Tọ́pẹ́ tí àwọn èèyàn mọ̀ sí olórin ẹ̀mí lọ tí wọ́n sì ń sọ pé tí Ìyábọ̀ Òjó bá lè fojú fo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti bàbá ọmọ rẹ̀ pé ó yẹ kí Tọ́pẹ́ Àlàbí náà lè sọ̀nà bí bàbá ọmọ rẹ̀ ṣe máa jókòó gẹ́gẹ́ bí bàbá ìyàwó lọ́jọ́ ìgbéyàwó ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́. ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ yìí àti àwọn àfiwé tí wọ́n ń ṣe yìí ló jẹ́ kí Mewolaka jáde láti sọ̀rọ̀ lórí ìhà tí òun kọ sí ọ̀rọ̀ yìí àti ìdí tó fi rò pé Ìyábọ̀ Òjó gba bàbá àwọn ọmọ rẹ̀ láàyè láti jókòó síbi ìgbéyàwó náà àti àwọn nǹkan tí bàbá Priscilla ṣe tí bàbá Ayọ̀míkù ọmọ Tọ́pẹ́ Àlàbí ò ṣe. ẹ̀yin ẹ gbọ́ àlàyé láti ẹnu Mewolaka. ǹjẹ́ rí Ìyábọ̀ Òjó àti bàbá Priscilla ǹjẹ́ ẹ rí wípé ìjókòó ti pa wọ́n pọ̀ lọ́jọ́ nǹkan ìyè ọmọ? kí lẹ́yìn lérò pé ó fà á tó fi pa wọ́n pọ̀? Ìyábọ̀ Òjó ń ṣẹran rírọ̀ gbogbo wa la mọ̀. bàbá Priscilla ò lè jẹ́ absentee father kó má béèrè ọmọ kó má ṣáájò káwọn ọmọ yẹn má mọ̀ kí Ìyábọ̀ Òjó fún láyè kó jókòó. ẹ̀yin náà mẹ́ni tẹ́ ẹ ní. Ìyábọ̀ Òjó lówó ó lọ́lá láti tọ́ ọmọ yẹn nìkan ṣùgbọ́n bàbá Priscilla ó fi ṣe ti wípé àwọn ọmọ mi níwọ̀nba tó lágbára láti ṣe. a gbọ́ wípé òun náà ò tọrọ jẹ lọ́wọ́ anybody, Ọlọ́run bò láṣìírí níwọ̀nba agbára tiẹ̀. kò wá kàn wá o bóyá Ìyábọ̀ Òjó ló ń ṣe 90% tí bàbá ẹ̀ ń ṣe 10% tí wọ́n sọ fún mi. ó tiẹ̀ lè possible gan kó jẹ́ wípé bàbá Priscilla kó máa ṣe lè tójú mẹ́ ṣùgbọ́n whatever it takes kò wá absent. àwọn ẹ̀rí fi dájú nípa àwọn pictures tí àwọn ọmọ yẹn bá bàbá wọn yà níbi tí bàbá Priscilla ti ń jógan. ó fi hàn wípé òun àti bàbá ẹ̀ òun ṣàlejò ara wọn. ẹ̀rín yẹn communication tí ó wà láàrin wọn ibi tán ti ń jó ó fi hàn wípé kì í ṣe wípé Priscilla ń force rẹ̀ láti associate pẹ̀lú bàbá ẹ̀. ṣó ti yẹ mo wá fẹ́ kẹ́ ẹ lọ compare sí ti àti Tọ́pẹ́ Àlàbí. totally absentee father ní ti bàbá Ayọ̀míkù tó introduce ara ẹ̀ sí ọmọ lórí social media. so ẹ má gbé fúnra wọn. tí o bá present nínú ìgbé ayé àwọn ọmọ ẹ tó o fi ṣe excuse ìyá wọn ní ìgbéraga ni tó o fi ṣe excuse yìí pé torí pé ó ti lówó ìyàwó ò lè kọ̀ ẹ́ ó ti di ex ẹ kó tún fẹ́ máa control ẹ̀ bẹ́ẹ̀ ni pé ó wà nínú ilé ẹ rárá. ìyàwó ò lè kọ̀ ẹ́ kó tún máa respect pé ó máa ń bá a lájọṣepọ̀ kó tó sanwó school àwọn ọmọ ẹ̀ àbí kó máa dictate life ẹ fún. ibi tó ti lè dictate ní school tó fẹ́ káwọn ọmọ ẹ lọ, aṣọ tó fẹ́ káwọn ọmọ ẹ wọ̀, association tó fẹ́ káwọn ọmọ ẹ kan associate pẹ̀lú. nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. so tó o bá jẹ́ bàbá tó tọ́jú ọmọ tó mọyì ọmọ
tó ṣojúṣe ẹ̀ tó present bí ó ṣe yẹ bàbá Priscilla ní ọjọ́ ìgbéyàwó Priscilla bẹ́ẹ̀ ló ṣe máa yẹ tó bá wá jẹ́ bàbá tó jẹ́ pé gbogbo excuses ló máa ń wá ìgbà tó ti fẹ́ ọkọ ìgbà tó ti lówó tí n bá ti command ẹ̀ kò kí ń dá mi lóhùn ex ẹ mo ní mo fẹ́ rọ́mọ ó ní kò sáyé èmi náà dẹ̀ pátì school tó fọmọ sí mo lágbá mi ò ká o mòye tápẹ́ ẹ̀ ká wá kíyàwó ẹ̀ kí ẹ̀ tí ẹ bẹ́ẹ̀ fi kún torí pápẹ́ ò ká kó máa ran táwọn ọmọ bá dàgbà bá ṣe ṣe bàbá Ọpẹ́mi Ayọ̀míkù bẹ́ẹ̀ ni tiẹ̀ ló ṣe máa rí so èwo ló fẹ́ yàn bẹ́ẹ̀ ṣé bàbá Priscilla tó yẹyẹyẹ ni àbí bàbá Ayọ̀míkù ẹ̀kọ́ àkọ́kọ́ tí mo fẹ́ ká mú jáde ń bẹ mo tún ṣe ń bọ̀ bóyá lọ́la àbí rọ̀lẹ́.